èmi òun lúkúlúkú àtọ́lì tó náà ti fàílẹ̀ before mẹ́ran láti jọ wà láti máa ń wára wa káàkiri àkínfẹ́ yára wa so mi lè pè ní ọ̀rẹ́ mi ọmọ ìyá ọmọ bàbá ni mo lè pè. Okay. Now irinṣẹ́ tẹ̀ ń ṣe yìí character tẹ̀ máa ń ṣe mostly babaláwo kankan àwọn character yẹn máa ń wà spiritually inclined nígbà míì tẹ́ bá lọ ṣiṣẹ́ ń ta torí bóyá kẹ́ fèsì àwọn ìyá lórí sẹ́ẹ̀tì kẹ́ ṣe gbogbo àwọn kinní yẹn ṣé èwo lẹ lọ ṣe tó wà challenging jù tó jẹ́ pé tẹ́ bá rántí ẹ bá ní iṣẹ́ tí mo lọ ṣe yìí ìgbà tá a kúrò lórí sẹ́ẹ̀tì yẹn bí orí sẹ́ẹ̀tì yẹn ni ẹ ti fèsì challenge yẹn ni o àbí gbà tẹ́ délé èwo lẹ lè ṣe ẹ pẹ̀lú bóyá ẹyọkan bóyá méjì tó wà challenging jù tẹ́ lè gbàgbé mọ́. ẹ rí gbogbo àwa especially èmi ń tèmi tí n bá jáde lọ ta tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní dáadáa àti ní dáadáa ní dàkejì bá ṣẹlẹ̀ n bá ti kó ń bẹ̀ n bá ti délé máa wò pé ibi tí mo lọ Ọlọ́run ló fà á tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ mi ń gbélé orí èèyàn máa ń nígbà wọ pé gbogbo nǹkan tó bá ti wáyé àmúwá Ọlọ́run ní ta ti kádàrá pé a máa bá pàdé ń bẹ̀ nìyẹn ó lè jọ̀wọ́ èèyàn ẹni tí ò ṣeré gangan tó ń rìnrìn ẹ̀fẹ́ lẹ́dà ẹ̀ nítorí pé ó mọ́ láṣọ aṣọ kan ló ní hàn nítorí pé aṣọ yẹn máa ń mọ́ always wọ́n máa ń lọ́ta wọ́n máa ń dán wò wọ́n gbé lórí burúkú aṣọ yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ ni kì í ṣe ẹyọkan wọn ò ní mọ̀ ẹ̀pọ̀ ẹyọkan yẹn náà ni àwọn tó máa fẹ́ sọ́dẹ̀yọkan máa wà gbogbo àbá sọ́dẹ̀yọkan máa lọ́rùn ìyẹn máa wà ibi eré náà kò sí kó má wáyé bí ká kìbọn kan déédéé bọ́ ta ń bẹ̀ lójijì nígbà tí wọ́n bá máa jáde tán bá máa yìn àwọn nígbàgbọ́ pé bóyá ibi tán ti kì í tá a ti lọ yá ni because a máa ń sábà yá alábúlé ni lọ́dọ̀ àwọn ọdẹ àti ìgbè ní ọpọlọ tiwa pé káwọn náà máa ṣe jọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn so ó lè jẹ́ bẹ́ẹ̀ ni mistake ti wáyé ẹlòmíà ní wọ́n ṣàṣóhun ni wọ́n ṣe nǹkan bẹ̀tì ibi tó bá ti wá náà àpò mo ti sọ several times àpò mẹ́mbà tó yẹ pé kì í ṣe acting MC gan ni mo lọ ṣe but MC yẹn kì í ṣe MC àárín àwọn ordinary people àwọn tá a lè sọ pé Ọlọ́run kó kunlé ayé lé lọ́wọ́ náà ni tí wọ́n pọ̀ but inú ti wá dùn pé àwọn èèyàn wa ìta máa ń kọ́pì wọn nù kínní ọmọ àgbà lórí stage àtú pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ̀ lóríṣiríṣi kankan ṣùgbọ́n tí máa kúrò lórí stage yẹn tí máa padà wá jókòó síbi tí mo jókòó sí mo notice pé nǹkan ti change so mo dúra lọ síbi tí mo dé sí pẹ̀lú ògùn Ọlọ́run ibi tí mo dé sí yẹn oorun tí mo sùn dájí yẹn ti máa lajú báyìí ní dájí yẹn mi ò sùn mímọ́ àfìgbà tí mo gbẹnu lé ọdún kan. Yes. Sun oorun fún odidi. Kò sí tó jọ kò sí oorun lọ́sàn-án kò sí láàárọ̀ kò tí n bá ń sọ lè máa surprise àgbà báwo lèèyàn ṣe ní sùn fún odidi ọdún kan tí ó sì kú bẹ́ẹ̀ máa wà lórí iṣẹ́ àná bọ̀ tó bá ń gbóhùn mi tí n bá ń sọ tó bá wà ń ta ò nímọ̀ pé kàn ń ṣe mí so adẹ wà bẹ́ẹ̀ pẹ̀lú gbàgbọ́ náà lórí àìsàn yẹn náà mo sin ọmọ tó ti pọ̀ ọmọ ọdún 4 ọmọ yẹn ni mo bá ṣeré last kí n tó lọ travel tí mo ń lọ so ngbà tí máa padà sékòó pé mò ń bọ̀ pé ibi tó ti ń tọ́jú mi lọ́hùn yẹn mo pé ká máa gbé mi bọ̀ nílé ọ̀dọ̀ mi padà lẹ́kọ̀ọ́ so èmi fẹ́ kú òun bẹ́ẹ̀ lénìí ọmọ ti kú lánàá subhanallah ìgbà tí mo délé mi tí mo sùn níjọ́ kejì àbáyá àbá ọmọ náà dáàdì mi rán yàn wá láàárọ̀ ọjọ́ kejì pé ọmọ báyìí ti ṣaláìsí àdúpẹ́ fọlọ́run ẹnu gbà náà àti oríṣiríṣi tó ti wá ẹ mọ̀ nígbà míì tọ́wọ́ bá káràbà mo máa ń ká ẹ̀ka díẹ̀ so mo ti gbé ọmọ bíi 37 years sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó lórí ẹ̀ àtúnfìyàn náà dúpẹ́ fọlọ́run so ìbò mi kẹrẹ yìí wá ó bá sọ nǹkan mi tí wọ́n kàn sọ àwọn kan máa jókòó tán máa táǹsì ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ it depend how you put yourself níwájú Ọlọ́run àti bó ṣe yẹn la fi ń jàjà bọ́
kì í ṣe gbogbo nǹkan tá à ń ṣe náà ló ń dùn mọ́ àwọn èèyàn náà. àwọn èèyàn nú. ọ̀pọ̀lọpọ̀ àṣírí là ń tú àgàgà wa tá à ń ṣe kọ́tọ̀ yìí ṣé kò sájẹ́ lóòótọ́ ni. wọ́n wà dáadáa. àwọn tó rẹpísẹ́ǹtì wọn níbi tá a fi ń ṣeré a máa gbé wọn ṣépè kankan lójú wọn ó lójú ẹni tí ó wà nínú ẹgbẹ́ yẹn gangan tó máa mọ̀ pé eré ni wọ́n ń ṣe. níbi tá a ti ń rí àwọn oníṣègùn babaláwo tán ti ń accuse wa pé nǹkan tẹ́ ẹ ṣe ń bẹ̀ yẹn à nífẹ̀ẹ́ sí ẹlòmíì ò ní wo díẹ̀ndì tán ìbẹ̀rẹ̀ sáàrin ló máa wò tán bá ní babaláwo kan ń ṣèwà tí ò dá nǹkan kan tó bá ti wò ó débi tó ti ń ṣèwà tí ò dá yẹn á gbé kú ìyẹn kò ní wò ó dé gbẹ̀yìn débi kó wo kí ló ẹ́ndì sí babaláwo tó ń ṣàìdá yìí kí ló ẹ́ndì sáàfà tó ń ṣàìdá yìí ṣé naturally náà kò sí gbogbo àwa yẹn tá à ń ṣàìdá ni tá a gbé nǹkan yẹn dání ṣé lè mọ kò sí lè mọ́mù tó ń ṣàìdá kò sáàfà tó ń ṣàìdá ṣé kò sí bẹ́ẹ̀ babaláwo tó ń ṣe nǹkan tí ò dá ni ṣé gbogbo àwọn àjẹ́ tá à ń sọ yìí lọ́lọ́run rágbé kan máa lọ bà nǹkan jẹ́ ni rárá bọ́tá bá ti fi lè gbé kárátà kan wọ̀ nínú wọn táwa fi kọ́ ìtàn pé ńgbà yèrè lágbájá bó ṣe hùwà ayé ẹ̀rì kó tó ẹ̀ǹdẹ̀ àwọn tán wà nínú ẹgbẹ́ yẹn máa kìbínú bọ̀lẹ̀ so gbogbo wa bá ṣe ń rìn lórí iyẹ̀pẹ̀ yìí àánú Ọlọ́run ni a fi ń rí tá a fi ń lọ tá a fi ń bọ̀ tá a fi ń bẹ̀rẹ̀ nǹkan tá a fi ń rí parí àwọn tán fẹ́ ká parí ẹ̀ náà pọ̀ ó lè jẹ́ láti inú ilé wa ó lè jẹ́ láàrin ọ̀rẹ́ ó lè jẹ́ ní tá a mọ̀ rí tí ó mọ̀ wá rí ìyẹn ò lè ṣe kó má wáyé ẹni tó ń ta yẹ̀pẹ̀ gan lásán ó ń rí dààmú oníyẹ̀pẹ̀ ẹgbẹ́ ẹ̀ náà máa bùjó tó bá rí i pé so gbogbo yẹn kò sẹ́ni tí ò ní fèsì ẹ̀ ó kẹlẹ̀ má mọ̀ ibi tó ti wà ní. ok lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà ni màá ti mú next ọ̀rọ̀ yìí wá ẹlòmíì tẹ́ bá ṣe irú kárátà yìí dé level kan àwọn èèyàn máa ń rò bóyá babaláwo original ẹlòmíì àní àwọn tẹ̀ máa ń bá wọn pé mo fẹ́ wo iṣẹ́ mo fẹ́ ṣe gbá ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kárátà babaláwo yẹn unscripted ni ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ dàbọ̀ so ẹlòmíà ní àpàtó òun ti ṣe kárátà yẹn dé pọ́ìntì kan máa ń bá wọn pé àwọn fẹ́ wo iṣẹ́ àwọn fẹ́ yẹṣẹ́ wò pẹ̀lú àwọn kankan bẹ́ẹ̀ yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà. dáadáa ọ́fíìsì mi tá a ti jókòó yìí torí àwọn fọ́tò mi tán yà síbẹ̀ yẹn máa sùn léngbà mi tán bá bẹ̀rẹ̀ lómi máa pè ń bàbá kí lẹ fẹ́ àti wá sí ọ́fíìsì ni kí lẹ fẹ́ mo fẹ́ béèrè ìgbésí ayé mi ni ó ti débi tó máa béèrè ìgbésí ayé ẹ̀ o tó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀tì èmi ní nǹkan kan fẹ́ pé tí ẹ̀dá bíi tèmi bá pè mí ó ti wò pé òun lè rí ìgbàlà yẹn lọ́dọ̀ mi bóun ṣe rò ó nìyẹn àwa náà la dẹ̀ ń fira wa hàn débi pé kán lè pè wá fún nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ààyè tá à ń dìmú so tẹ́lómi bá wá sọ ìṣòro ẹ̀ kankan máa sọ fún pé èmi iṣẹ́ tí mo gbé dání kọ́ ẹ̀ hàn ó kàn ń wò ni o àmọ́ mo gbọ́ pé wọ́n lẹ́nìkan wà níbì kan báyìí lọ gbìyànjú ẹ̀ wò lọ gbìyànjú ẹ̀ wò anybody ló lè wá báyàn pé ẹjọ́ ẹ fún mi lówó náà ebi ń pa mí tó bá ní lọ́wọ́ ó yẹ kó o ṣe ni so anybody náà ló lè kàn ríyàn tó lè gbá tí n bá fọ̀rọ̀ mi lọ ẹni ó ṣe é kọ́rọ̀ mi dayọ̀ àwọn yẹn pọ̀ tí Ọlọ́run dẹ̀ ń gba àkóso tó yẹ pé tán bá ti sọ náà tán bá ti sọ pé ìmí dẹ́wà ìmí táwa náà mọ̀ tán yé wọ́n sọ fún apẹ́ lọ ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí mi ṣe sọ wọ́n bí èmi sínú ẹ̀ ni ìyá tó bí bàbá mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe bàbá mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe bàbá tó bí mi iṣẹ́ ìṣègùn ló ń ṣe tó fi jáde láyé orúkọ ẹ̀ ní kékeré ẹ̀kún àmọ́ mi ò jókòó ṣe babaláwo ṣe kinní kan so ìyẹn ọ̀tọ̀ ni àyà yẹn lò nínú eré ni. That explains reason tí performance yín ṣe máa ń real tẹ́ bá ti wà lórí set ẹ bá ń lé ni kò kí n ṣe pé bóyá. ṣé dáàdi mi áàtì ni mo bá ń lé bí wá o sáńtọ̀ ni bàbá tó bí mi ni. but àwọn ohun tẹ́ máa ń lò àwọn oríṣiríṣi. mi ò gbóhùn kankan lẹ́nu bàbá tó bí mi tí tó fi jáde láyé mi ò gba nǹkan kan astagfirullah tí n bá fẹ́ ṣènáwó bàbá mo fẹ́ ṣènáwó nígbà báyìí kankan
wá gbomi kó mú àṣírí ààbò ó tán bó o bá mọ̀fọ̀ tó lè pọ̀fọ̀ di àárọ̀ di ijọ́ kẹwàá àwọn nǹkan tó yẹ kó o fi kún ọ̀fọ̀ pípọ̀ tí ò bá sí ń bẹ̀ yùdí ó kàn kéwì ni yes tí o bá tí mọ tó lè fi ara ẹ ṣe níbi tó ti fẹ́ pọ̀fọ̀ ọ̀rọ̀ ẹnu nìkan kọ́ ni ọ̀rọ̀ acting is gbogbo blood gbogbo ara òun ni acting o lè má sọ̀rọ̀ kó fi ojú reply nǹkan tá bá fún ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bá sọ̀rọ̀ kan pa ẹ bó bá ṣe wò ó reaction ẹ bó bá ṣe wáyé bẹ́ẹ̀ òun kan ò ní lè mú ọmọ àtúnṣọ mi ó sọ̀rọ̀ ó reaction ló fi sọ pé ẹni tó sọ̀rọ̀ kan tó wò lójú burúkú kí ló ń wò mí lójú burúkú ṣé irọ́ ni mo pa ni so ara ẹni gbogbo àwọn èèyàn yẹn èmi ò bàbá pọ̀fọ̀ òun bàbá gan fọ̀ mélòó ni mo sẹ́ni tó gbélé kọ́ ló máa tiẹ̀ ló ń kọ́ kinní kan lé sáwà tá à ń bá fẹ́ǹsì jáde sá lọ ìyá tó bí mi fẹ́ rán mi lọ Saudi mọ́ kinní òrùjọ́ yẹn ni mo tún ságùn lé ni mo fò fẹ́ǹsì látẹ̀kùlé mo tún padà lọ́dọ̀ ọ̀gá mi òrùjọ́ yẹn arọ́jọ́ kejì báyìí mo ti jí sí àrán rìn torí tó wù mí ni àdẹ̀dúpẹ́ fọlọ́n bá fà bákàsì. gbogbo àwọn veterans tí mo ti bá sọ̀rọ̀ passion tí wọ́n máa fi ń sọ̀rọ̀ lẹ́yìn náà fi ń sọ̀rọ̀ wípé gbogbo life àwọn báyìí iṣẹ́ eré yìí ni. gbàgbà tá a kọ́ mi kọ́ télọ̀. lẹ́lòmí àwa join industry àwa ní ọdún kan òun ò tí ì di star. sọ̀rọ̀ tá a ti níṣòro díẹ̀ nìyẹn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa wá báyìí wọ́n máa hairdresser máa fi hairdresser lẹ̀ a ló ń fẹ́ máa wá kọ́ sí eré olè nírọ́ ló ń pa sí eré wo ló fẹ́ wá kọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ tó rí bí wọ́n ṣe ń ṣàpọ́nlé wọn níta àti ààyè tó máa ń wà láàrin àwọn ọkùnrin ló máa àwọn ọmọbìnrin míì wá jọyìn wa wọ́n fẹ́ fìyẹn lórúkọ kó lè àsíìsì iṣẹ́ ìwèrè tán fẹ́ gbé dání níta àwọn náà ló dẹ̀ pọ̀ tán dẹ̀ ń bá wa bàjẹ́ tán jẹ́ káwọn ìyá wa tán farasí tán ti jìyà kí wọ́n àwọn ẹjọ́ òṣì kan máa ṣẹlẹ̀ ńgbà kan látara òṣì tí àwọn ọmọ yẹn ń ṣe wọ́n á máa fi ọ̀rọ̀ bá àwọn ìyá wọn tán ti wà nídìí indọ́sírì yìí wọ́n á jẹ́ ká máa sọ̀rọ̀ sí wọn máa sọ̀rọ̀ sí irú ìyá àwẹ̀rọ máa sọ̀rọ̀ sí ẹyẹ àwọn ìyá Rainbow máa sọ̀rọ̀ sáwọn ṣájẹ́ nítorí pé wọn ò dẹ̀ mọ rírì ẹ̀ láti ilẹ̀ ni wọn ò ká kúnṣẹ́ àwọn wábẹ̀ láti fi wá nǹkan kan ní nígbà tó ń pe star tán ní star kan jẹ́ mo gbogbo táìmù kan tí Abidjan wá sí Èkó nígbà tó ń ṣe parí Ọ̀pájé tó dé sí ọ̀dọ̀ wa mo wà lára àwọn tí wọ́n accommodate ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi Ògúntadé tó bá ń lọ sí Èkó ńgbà ní àwọn táwọn kọ́kọ́ ń ṣe marketing nídìí fíìmù kì í ṣe àwọn marketer tó wà ń bẹ̀ yìí àwọn tó ń ṣòwò gbaná ni wọ́n sponsor wa ń gbà náà yàtọ̀ sáwọn Mickey àtàwọn nǹkan kan àwọn yẹn ni wọ́n fún wa lówó nítorí likeness ẹgbà ẹ lọ ya fíìmù bóyá làwọn náà wá ń dọ̀bù ẹ̀ wọ́n ra àwọn kìíní yẹn jọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ń dọ̀bù ẹ̀ làwọn náà ń tà níta ní fíìmù ní marketing ló fi bẹ̀rẹ̀ kì í ṣe gbogbo ẹnu ni mo fi sọ kì í ṣe gbogbo àwọn tó ń wà ń bẹ̀ nísìnyí àwọn kọ́ là ń ṣe fíìmù fún gbà yẹn fíìmù ti fẹjú kó tó kan àwọn náà ní ìsìn nǹkan tó máa ṣe so ṣé ọmọ tí wọ́n bá gbówó fún pé lọ ya fíìmù wa kò ní ṣakọ sáwọn ọ̀gá tó bá ń bẹ̀ tipátipá lọmọ mi máa tó bá ti bọ́lẹ̀ nu mọ́tò ló máa fi kí ẹ dáadáa nítorí pé ìgbàlódé ló dé bá àwa máa jìnnà sí Àkúrẹ́ mẹ́mbà tí mo lọ pàdé ọ̀gá mi ní location kan rè yú mi kọ́ lọ́n fọ̀rùn kan jọ jókòó pẹ̀lú àwọn bàbá ẹ̀dá onílé ọlá gbogbo wọn pọ̀ wọn jókòó sí àmì wà lẹ́yìn pátápátá mo jìnnà kò dẹ̀ sí mo dẹ̀ tún gbọ́dọ̀ wà ń bẹ̀ nítorí tó bá fẹ́ rán mi iṣẹ́. àwọn ọmọ kan bẹ̀ yẹn. ọ̀gá tèmi ò tiẹ̀ ní dúró ẹ̀rọ kan ọmọ kan bá ti gbọ́ ga ní eré ni máa sá débẹ̀ wọ́n torí ó jẹ́ni tó láìkì àwọn èèyàn mo múnú àwọn ẹ̀wà ẹ̀ náà ó accommodate mi sáàrin wọn kò jẹ́ kí n tún máa jìnnà mọ́ àtúntò kí n sún jókòó mi
mọ ibi táwọn jókòó sí mo máa ń súnmọ́ nígbà tí wàá rọ́gà kan tó fẹ́ ṣe kinní kan náà àtàwọn jókòó mo ti sáré lọ bá ṣe mo bá rí lélẹ̀ mo ti ṣe kọ́sá dá mi mọ̀ fisikálì pé ọmọ dáadáa lélẹ̀ àmọ́ kí n lè máa súnmọ́ wọn. Lẹ́yìn tí mo ti ní mi ò kọ́ṣẹ́ mọ́ tí mo tọ́gá mi bá lọ location ó máa pè mí gbogbo aṣọ tó bá lóun bẹ́ẹ̀ ó káwọn ọmọ lọ o èmi ni máa lọ fọ máa tún lọ ó ti dèrò ọ̀run nísìnyí. Ọlọ́run kẹwọn. Kò sí yẹn nísìnyí a ti lọ stage tá a fẹ́ lọ ṣe stage tí mo rí ọmọbìnrin stage tèmi náà ṣakọ tí mo tó ṣe tá mo tó ṣe tán bàbá ní ọ̀lù mi tá a ti fẹ́ ṣeré àjọdé ọ̀lù bàtà fẹ́ lọ pàréèdì ẹlẹ́ẹ̀kejì mo ní kóhùn dúró ní ọ̀lù àmúra pàréèdì lọ eégún ẹlẹ́wẹ̀ẹ́jọ lórí àpò rẹ̀ nígbà tí máa dé báyìí mo ti bá ọmọlẹ́yìn ẹ̀. Ọmọlẹ́yìn. Lẹ́yìn ọmọ tí mo tó sí ọmọ ta ni mo bá ọmọ ọ̀gá mi tí ìkan náà àwọn ìyàwó ẹ̀ bí ọmọ kékeré ó ti pọ́n èmi mo lọ pọn mi fọ́mọ náà láàárọ̀ ọjọ́ kejì tó ń wà àtọ̀gá mi fi wẹ̀. Tó bá ṣe bẹ́ẹ̀ fún ọmọ kan nítorí ọmọ kan ní ìsìn tó bá ṣeré lásán ariwo máa sọ ní dìgbà ìyàwó mi ó ti bí ṣe kinní kan bọ̀dí nítorí pé àwọn ọmọ tá ń pè lálùbáríkà àwọn adé ń wá àlùbáríkà èsì eré yẹn owó àwọn ọmọ gbowó wà ń bẹ́ẹ̀ gbà yẹn owó bíi báwo a ní ká lọ dẹ̀hùn ká máa lọ pariwo máa dára mọ́lẹ̀ wọnú gbó tí ò yẹ máa jọ̀bọ káàkiri nígbà tí ó bá so oúnjẹ àtọrọ ọ̀bọ mo fẹ́ gbọ́ oúnjẹ adélu kan mo ebi ń pa mí bí olórí burúkú àti sẹ́ẹ̀tì táwọn ọmọ kàrí tó ọmọ kan náà ó mi lè fọ́ọ̀kan ara ẹ̀ ní ìsìn ọmọ tí mò ń sọ nígbà yẹn wọn ló ń jẹun yẹn bọ̀ bàṣà ojú mi ń ràn kó lóyún yẹn ò dẹ fún mi jẹ dààmú mi wọlé o mẹ́lẹ̀ máa mú ẹ wọlé. Wọlé lọ ṣe. Ó ń bọ̀ wá wéré lálẹ́ bí mo ṣe gbà lọ́wọ́ ẹ̀ ní mo máa ń fà á wọn tí à ń fa kí n ló yí mọ́ kí irú ẹran wo ló yí mọ́ wá kí irú ẹran wo àyà lọ jẹ mo gbé. Èwo tún lélẹ̀. Gbogbo ẹ lọ alihamudulilayi àdúgbò fọlọ́run ẹ̀rí mẹ́ran tó ń sọ yẹn kò pọ́síbù ẹlòmíì gan dọ̀jì ẹ̀ ní ìsìn nígbà tí nǹkan tún yí bírí tí eré tún ṣífìtì lọ sí ọdúnfá tọ́lọ́run tún gbogbo ẹ̀dẹ́ lọ́dọ̀ tiwọn látọdúnfá náà ní Jídé ti lọ sí Fádèyí náà wọ́n tún kóra wọn jọ ní Fádèyí àwọn aláràn kankan èmi ni mo sọ aláràn ní orúkọ aláràn tó ń jẹ́ yẹn. Báwo ló ṣe ṣẹlẹ̀ sá? Abidjan fẹ́ ya ìpadàbọ̀ Abidjan nígbà yẹn lọ́hùn. Ẹ bá ṣe wíńdò yẹn. A fẹ́ ṣe bíi 13. Òun náà ṣe kó lè ẹ̀yìn àwọn Bello torí mọ́tò ẹ̀ òun ló best driver wọn fún àgbárígò wọn. So ó dẹ̀ believe kó náà tún máa act ó ṣe kó lọ́dọ̀ wọn gbà tó wá sí Mẹ́ran yìí yẹ̀yẹ̀ ní abúlé bí tá a ti lọ ya èmi mo dẹ̀ ṣe wèrè nínú fíìmù yẹn díẹ̀ wọn á ní kó sọmọ mi wọn á ní màá máa pè ní aláràn torí orúkọ ọ̀jẹ̀ náà ni aláràn yẹn ni mo fi pè ní aláràn nínú fíìmù yẹn ló fi ń jẹ́ aláràn lọ. Tálíbàríkà fi bá orúkọ yẹn bẹ́ẹ̀ni àṣẹ tẹ fi pé orúkọ yẹn ó stick. Ọlọ́run bá wa fi sí bẹ́ẹ̀ ká ní aríbì kan tá a ti rà ní Mẹ́ran tá a pè ní village kínní ó ṣeé ṣe kí ibẹ̀ yẹn padà di museum lóòótọ́ bọ́tí gbogbo àwa yìí náà tán fi 1000 lọ pé ká mú 1000 wá ká wá gbalẹ̀ ìdìbò mi wá ní ká mọ́ tí wá ní Mẹ́ran yìí ìyá ló ń bọ̀ nínú àwọn Ògògó àti Yínká náà wọ́n ralẹ̀ sínú Mẹ́ran yẹn náà wọ́n padà tà ní wọ́n tà dànù pé àwọn ò lè gbé bẹ́ẹ̀. Pé inú gbó ni. Àwọn òde gbà wíwá tà ní but máa ń sọ fáwọn èèyàn tán bá ń lò èmi máa ń sọ fún ọ pé Mẹ́ran yìí ó sì máa di ìlú. èmi ò ní kó ń bẹ mo ti lọ lọ́fíìsì sí Ìkẹjà rí náà Allen I didn't pay I have a special room there mo ní ọ́fíìsì ń bẹ ọ̀rẹ́ mi ní baálé Allen yẹn so gbogbo nǹkan ló fi tẹ́ mi lọ́rùn ṣebí ta gbangba la pé bẹ̀ ìgbà tó yá mo tún kóra mi padà wá sí Mẹ́ran yìí wọ́n wá ń sọ fún ọ ní Mẹ́ran yìí ní ìnira lẹ̀ máa ra lé síbẹ̀ ni
bí mo yẹ máa ń sọ ní òwò àwọn tó máa Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi wow tí mo dẹ̀ sì tún ṣì ń kọ́ntínú lọ lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ti lọ gbà tí mo tún fẹ́ ṣí ọ́fíìsì mi mẹ́rin yìí náà nìkan wá sí sọ̀kálà ti níbì kan bí irú bàbá wa ṣe ní fíléèjì ní ọ̀sọ̀sà ń gbà yẹn tó ṣe nígbà tá a pọ̀ náà láti ní arábì kan ó ṣeé ṣe ká wá máa ṣe àwọn nǹkan tẹ́ ẹ wú yẹn ń bẹ̀ torí ńgbà tó yá ọ̀dà dé bá mẹ́ran yes ọ̀dà eré dé bá mẹ́ran tí eléré mẹ́ran gan wọn fẹ́ pè níta mọ́. Kí ló ṣẹlẹ̀? We don't know because àwọn kan ń sọ nígbà náà pé wọ́n ní kọ́lọ́fọ́run kan Gbénga Adébóyè ìgbà tán nà níbí torí mẹ́rin ò gbàgbà kú gbàgbà náà tó bá ti ṣe pálapàla even nu gbogbo àwọn tán pè lọ́mọṣẹ́ gan ìbẹ̀rù wà ń bẹ̀ ń gbà náà tó bá ti ṣe rádaràda ibi tá a dúró sí lójú títí yẹn láti máa sọ pé nẹ́ẹ̀sì ọ̀kadà ni kò mú ilé ẹ̀ ò ń lọ straight ọdún lẹ́yìn náà pending the time. Kò dẹ̀ sí pé bóyá bó ṣe lọ yẹn wà lọ gbọ́dọ̀ ọ̀gá mi wá rí ẹ. Kò sí tó jọ bàbá rí ẹ ń bẹ̀ ọ̀ràn ló dá ọ̀gá yẹn kò nígbà ẹ̀ nígbà ẹ̀ so káwa ní bá a ṣe pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ní kádákákọ́ sílẹ̀ ń bí o mẹ́ran kakọ̀ náà làwa rí bì kan ibi tá à ń lò náà ni wọ́n tún gbà lọ́wọ́ wa ń gbà yẹn torí pé ó jẹ́ nǹkan ẹgbẹ́ àlùsí ilẹ̀ yẹn òun náà fi kọ́ ibi gáàsì yẹn lẹ́yìn tá a kó lóòótẹ́ yẹn òótẹ́ yẹn ló ṣì wà ń bẹ̀ táwọn aṣẹ́wó wà ń bẹ̀ tán ṣiṣẹ́ ń bẹ̀ yẹn bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà láti ìlú òyìnbó gan wọ́n bá fẹ́ rí eléré mẹ́ran ló máa wá nígbà tá à ń sọ ìpò fẹ́ rí eléré kan sójú. Ẹ má bínú òun náà ni mo ṣe sọ pé irú múùvù yẹn náà even lamẹ́ríkà tó fi ṣe sáìnì Hollywood yẹn kò kí ń ṣe èèyàn kan àbíyàn méjì àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn náà wọ́n mọ̀ ń parí gbogbo ilẹ̀ yẹn ṣe bó ṣe jẹ́ so eléyìí náà sí akitiyan yìí bóyá tírú ẹ̀yìn yìí bá bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ jẹ́ veterans wa tẹ́ bá make move yẹn tẹ́ bá approach àwọn tó yẹ ká approach ní ọ̀dọ̀ àwọn ìjọba irú ibi tí a sọ ó yẹ kó wà monumental ni torí mẹ́ran òun ṣe bí jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ story yìí tí àbá document ẹ̀ báyìí tó bá fi máa yá àwọn èèyàn kan ní gbọ́ ọ̀rọ̀ mẹ́ran yẹn mọ́ but tí ìrìnkọ́ bá yẹn bá wáyé orúkọ mẹ́ran yẹn as the cradle of Caucasus ní gbogbo kìíní kò ní parun. ìwọ náà ni kì í ṣe ntẹ́nìkan lè ṣe. bẹ́ẹ̀ ni sà. àgbájọwọ́ ni àwọn ìjọba wa tá a dẹ̀ ní tó wà wájú wọn ojú ẹjọ́ onísìgá lọ. kì í ṣe ẹjọ́ oníbẹ̀ individual helper la máa ń bá lọ sọ́dọ̀ wọn. tàbá tí o bá ti close mọ́ gómìnà kan àbò close mọ́ honorable kan bíi tiẹ̀ bó ṣe máa benefit rẹpẹtẹ ni wọ́n máa wá àwọn tó o bá kó lọ náà máa lọ fi wọ́n roko ni wọ́n máa lọ fi wọ́n roko ńbẹ̀ láti achieve sọ́dọ̀ tiwọn ni kò ní í sí pé ẹ má fi mi ní nǹkan kan sí àpò àní àgbàṣe nǹkan báyìí ní kẹ́ lọ bá wa ṣe gbogbo wa bá ṣe wà yìí. bẹ́ẹ̀ni. ìgbà tí o bá ti sí yẹn wọn lè dáhùn bẹ́ẹ̀ àdẹ̀ ń ṣiṣẹ́ fún wọn èèyàn wa ni wọ́n àwa náà èèyàn wọn la jẹ́. bẹ́ẹ̀ni. kò sí bí olóṣèlú tó máa yẹ tí ò ní sí entertainment inú ẹ̀ náà. bẹ́ẹ̀ni kò sí. so but àwọn tí a máa ń sọ́lọ́ máa ní kan sábà ṣáájú níbẹ̀ lẹ́yìn kọ́ ló ń fi àlùbáríkà sí ilé wa àti ọ̀nà wa àti iṣẹ́ wa. àmín àmín. so lọ́ọ́ máa pa wá rẹ́ báyìí nínú iṣẹ́ ọ̀hún. àmín màá tún sọ lẹ́ẹ̀kan sí let me just say it again torí àwọn monument yẹn seeing is believing ni nǹkan tí èèyàn bá rí ibẹ̀ lọkùnrin ó máa wà onímọ̀tí ń sọ pé irú sign mẹ́ran yẹn ó wà very very important irú ẹ̀yìn báyìí lẹ máa mọ bí ibi báyìí ló yẹ ká gbé sign yẹn sí kán máa gbé sókè ńlá mẹ́ran Nollywood irú ọdún Ifá yẹn náà ó máa níbì kan tó yẹ kán ṣe ọdún Ifá Nollywood gbogbo àwọn kíní yìí tourist center ló yẹ kán jẹ́jọ́ pé tí àwọn bá fẹ́ wá síbẹ̀ wá ya fọ́tò gan ó níye tán máa san. èmi ní lọ́gàn lágbára Ọlọ́run tó lọ́n bá túnbọ̀ ṣèyanu bó jẹ́ bá àrílẹ̀ náà bó jẹ́ ilé làwárí tá a máa wó tí àwọn nǹkan yẹn máa wà ń bẹ̀ lóríṣiríṣi tó máa jẹ́ nǹkan àwa òṣèré so tá a dẹ̀ máa jẹ́ kí irú nǹkan tó wí náà wà ń bẹ̀ kódà máa gbìyànjú àti wá àwọn fọ́tò àtijọ́ yẹn mo ní ká bá mi sẹ́ndì àwọn fọ́tò kan wà níbí ní tí mo ní ká bá mi wá fọ́tò lúkúlúkú wọ́n dẹ̀ bá mi wá wọ́n ti bá mi sẹ́ndì ẹ̀ pé mo ní láti máa rìpóòtì ọ̀rẹ́ mi
láti máa fi níran kí wọn àwọn tí wọn ò mọ̀ kán lè máa Kán lè máa mọ̀. kán lè máa mọ̀ kí mẹ́mórì wọn máa parẹ́. kó má kú òun bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹni mélòó ló máa dárúkọ lúkúlúkú fún ní ìsìn tó máa ní and is number 1 nínú àwọn comedian nígbà náà kò sọmọ onítọ̀hún. kí lẹ lè sọ fún wa nípa bàbá lúkúlúkú torí bàtà wa náà kéré àtàbà wọn bàbá lúkúlúkú báyìí tó máa ti kun kíní ẹ̀ sójú báyìí ọmọ máa ṣe àwọn kókó tẹ́ pé akọ̀ máa rẹ́rìn ni kí lúkúlúkú máa ti sọ̀rọ̀ ẹ̀ ti máa rẹ́rìn tó máa ti ṣó wọn báyìí ẹ̀ máa ti oh my god. ara àwọn born actor nìyẹn. ẹ sọ nípa wọn. because ẹni tá a bá ti pè ní born actor àwọn comedian kan wọ onígbà tán bá wọṣọ kan tó wà funny. ẹlòmíì láì àwa tá à ń ṣe comedy gan nígbà míì tán bá sọ̀rọ̀ kan tí n bá ń wò kí n tó fèsì àwọn èèyàn àti máa rẹ́rìn pé èsì tí bàbá yìí máa fi sọ̀rọ̀ yìí ò ní dẹrùn so a dá àwọn kan bẹ́ẹ̀ lúkúlúkú ò dẹ̀ ní òun náà ò ní ọ̀nà míì tayọ iṣẹ́ eré yìí àjọ bẹ̀rẹ̀ ọ̀gá tó kọ́ lúkúlúkú iṣẹ́ náà ló kọ́ Jídé Kòsọ́kọ́ iṣẹ́. ok tálẹ́ ni ẹ sà. kí lórúkọ bàbá wa yìí o Délé Tóyìnbó. ok òun lórúkọ wọn ti dolóògbé. Ọlọ́run fọ̀run kẹ́ wọn. ìyàwó wọn náà ṣẹ̀ṣẹ̀ dolóògbé ìyàwó wọn ló bí ìyàwó Sàlíù Gbọ́lágadé ọmọ tí Sàlíù fẹ́ sílé nísìn ìyàwó ọ̀gá àwọn lúkúlúkú yẹn ló bí ọmọ yẹn. Ògbólúkẹ́. ok. so lúkúlúkú náà jẹ́ ẹni tó jẹ́ pé kò fẹ́ nǹkan míì ju iṣẹ́ eré yìí lọ. a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lórúkọ bíi kọ́mẹ́ntì tó yẹ pé ńgbà tó kú inú wọn ń dùn gbà náà ni. yes tí àwa mọ̀ tá a mọ̀ gbogbo nǹkan tí wọ́n sọ nígbà náà. nígbà tó yẹ pé bọ́n ṣe wà láyé tán pàfọ́ọ̀mù yẹn ó ń dín wọn kì í ṣe pé bí ìgbà ó ń dín wọn lọ́wọ́ ni ọ̀mẹ́dí àwo ló wà ńgbà náà a bá yọwọ́ àwọn adẹ́rùpọ̀ kọ̀ọ̀kan kan ńgbà náà táwọn ti ṣáájú bọ̀ tí ńgbà tá a ní fídíò yìí bẹ̀rẹ̀. lúkúlúkú bàǹtàṣì. ọlọ́run o kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ lọ́nba mi àmín àmín ṣàforíjì fún àmín ráwà tá a kò náà orí ọ̀fẹ́ la ní níwájú ọlọ́run. bẹ́ẹ̀ àwọn talented ti lọ àwọn epo kínkín kankan gbogbo wọn. ẹ sà ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo tún máa padà síbẹ̀ again torí opportunity ni nǹkan bí mo ṣe rí yín lórí ìjókòó yìí àwọn clarion calls yẹn àwọn wake up calls làwọn òyìnbó máa ń pè ó máa ń jẹ́ kíyàn níran àwọn nǹkan tó yẹ ká ti ṣe táì tí ì ṣe tó dẹ̀ wà very very important torí ọlọ́run kọ́lọ́run jẹ́ kí kọ́lọ́run lọ́ra ẹ̀mí yín àlàáfíà ara yín ò ní di fíafíà ẹ máa pẹ́ fún wa irú hall of fame tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó wà very very important mo sì máa tún sọ lẹ́ẹ̀kan sí and I'm sounding this clarion call to bàbá wa Bọ́lájí Amúsàn the president of TAMPAN. I'm sounding this clarion call to Ambassador Saidi Balogun the president of Ambassadors Association. I'm sounding this clarion call to àwọn bàbá wa Adéwálé Ẹlẹ́ṣọ̀ the president of ANTP àti gbogbo àwọn AGN. Let us have a facility that we can call Hall of Fame. So all these great legends, the past and the living legends, so we can engrave their names on the marble. So gbogbo akitiyan wọn, all the achievements, everything they have done to make sure that the Nollywood we all enjoy today, come to stay. So akitiyan wọn ò ní parẹ́. Irú bàbá lúkúlúkú tẹ́ sọ yẹn náà sìn ó yẹ kórúkọ wọn wà ńbẹ̀. Then behind the Hall of Fame yẹn akitiyan wọn gbogbo àwọn nǹkan tó ti ṣe láti fi rí pé Nollywood yìí ó dé bó ṣe dé yìí gbogbo ẹ̀ ló yẹ kó wà ńbẹ̀. Àwọn kíní ló yẹ ká mójútó kò kí n ṣe that is why we have to make sure our energy synchronizes. Yes ká wà ní òṣùṣù ọwọ̀ láti fi rí pé gbogbo àwọn akitiyan wọn lọ sí extinction tí àwọn èèyàn wá ní rántí wọn mọ́ torí tó bá máa yá ń sìn táwọn generation kan bá dé tó máa béèrè pé ta ni lúkúlúkú wọn máa gbé who is lúkúlúkú torí pé a ṣe Hall of Fame tó yẹ ká ṣe tẹ́ bá dé America Hall of Fame wọn àwọn past legends wọn gbogbo wọn pátá òun ló wà nínú Hall of Fame yẹn mo máa lórúkọ wọn gàràgbà báyìí ní orúkọ companies orúkọ directors kò kí n ṣe actors nìkan even àwọn directors ní ìtàn ti ṣe akitiyan àwọn producers irú àwọn bàbá tó ṣe kòtò ayé bàbá Ajílẹ̀yẹ gbogbo àwọn akitiyan àwọn people yìí kò yẹ ká gbàgbé ẹ̀ and these are the ways tó jẹ́ pé a lè engrave àwọn orúkọ wọn in a monumental way tó jẹ́ pé tí another generation máa dé wọ́n máa bá àwọn orúkọ yẹn
lára Hall of Fame yẹn ni. Ìfẹ́ ni ká bẹ lọ́hùn kó túbọ̀ jọba ní ọkàn wa kájọ ní kífẹ́ yẹn kó papọ̀ kó jẹ́ ẹyọ kan tí ò bá ti jẹ́ ẹyọ kan oníkálùkù nígbà tí mẹ́ran máa bẹ̀rẹ̀ sí split again níṣẹ́ lóníkálùkù ń dúpẹ́ kan sọ pé àyè tiwa tá a dálẹ̀ ló ń rè nísìn kákọ́ọ̀sì tiwa ló ń rè nísìn ẹ̀ṣẹ̀ àwọn tó ń rò pé kákọ́ọ̀sì wa ló gbọ́dọ̀ máa rè ní àwa lọ̀gá àwa ni à ń ya fíìmù tójú ló máa ní kán wá lọ rí kinní kan mọ́bì kan kán máa bí ò tiẹ̀ jẹ́ mẹ́ran lọ́ bá ṣe tí ẹgbẹ́ wa gangan bá níbi tó heavy tó ń kọ́ bí ọ́fíìsì ńlá táwọn mọ̀ pa àwọn ni táwọn píkṣọ̀ yẹn bá lọ pẹ̀lú nǹkan tá a sọ yìí tí wọ́n kọ orúkọ sí kálù nǹkan kan bẹ́ẹ̀ bí all be museum something ọ̀ràn yàn kan ní kó yẹ pé mẹ́ran nìkan wá ṣe sí but a ní lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìmọ̀ wa ò tí ì ṣọ̀kan irọ́ là ń pa bàbá kan ti bára wa pàdé gbogbo wa là ń jẹ́lọ̀sì ara wa nísìn tá a fi bẹ́ẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba lọ́ba tó ń ṣe gbogbo nǹkan mo fẹ́ ju lágbájá lọ mo fẹ́ kí lágbájá mọ̀ pé ọ̀gá ni mí mo lórúkọ jù lọ mo ṣe kinní kan rádaràda pálapàla ń tà ń bá káàkiri nìyẹn tẹ́nìkan bá ti rojú ọ̀nà kan kò fẹ́ kẹ́lòmíì ò rí ọ̀nà yẹn náà mọ́ a máa wò pé bóyá tí wọ́n bá ti rọ́nà wọbẹ̀ wọ́n lè gbàgbé òun o wọ́n lè ọ̀rọ̀ ọlọ́run ò dẹ̀ rí bẹ́ẹ̀ so náà ló ń ṣẹlẹ̀ lẹ́ ó dìgbà tí ìfẹ́ yẹn bá wọnú tó bá jìnlẹ̀ àráyè múra wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ gangan mọ́ a kì í ṣòṣùṣù ọwọ̀ mọ́ ayé ìgbà tó kọjá yẹn àwa yẹn tá à ń sọ yẹn ní òṣùṣù ọwọ̀ kò sí mọ́ nísìn a kò rí mẹ́mbà nígbà tá a fẹ́ ya tí bàbá fẹ́ ya ròpin téèyàn gbogbo yẹn ti dóko yẹn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ ń kọ́ mo wà lára àwọn tí wọ́n máa ń yàn pé ká lọ kó ìgbẹ́ wá nǹkan kan àmọ́ àṣọ ọmọ Èkó máa gbọ́ àánú gbó nǹkan kan máa yọ jáde ní tèmi mo ń lọ lébi tí mo gbà ní ẹ máa lọ kó gbẹ́ kan káàkiri máa fi palẹ̀ irọ́ o. ẹ máa lọ fi gbẹ́ palẹ̀. gbogbo ilé tó ń ṣẹ̀ṣẹ̀ ń kọ́ gbà nílẹ̀ rí ìgbẹ́ màálù ni o àwọn ni ká máa lọ kó wa ńgbà tí bàbá wa Ògúndé ń kọ́ ọ̀sọ̀ọ̀sà yẹn àròpin ni tó fi open ibẹ̀ yẹn àròpin fíìmù àròpin tèèyàn ló fi open ilé ọ̀sọ̀ọ̀sà ló fi open film village yẹn ọ̀sọ̀ọ̀sà yẹn nígbà yẹn àwọn kan tí wọ́n lọ sí location bàbá wa Moses Ọláìyá nígbà náà bàbá Sàlá tí wọ́n lọ tí wọ́n ń bá bẹ́ẹ̀ bọ̀ bàbá yarí ńgbà náà tó lé tó ní gbogbo àwọn tó bá kọ́kọ́ lọ bẹ̀ kan òun ò ṣe fíìmù mọ́ everybody máa lọ lé everybody wá stand still kò sẹ́nìkan tó lè yíṣẹ́ padà kó lè lóhun lẹ̀ ẹni tí ó ní nǹkan ó ní ká máa lọ ṣé bóyá ká bínú ká máa lọ ṣé ní ìsìn tó bá wà ní location kan tó máa ka dé tó ní èmi ò ṣe mọ́ ẹ̀ kó tó sọ tán everybody ti ń kí báàgì ẹ̀ mọ́lẹ̀ gbogbo àyẹn everybody tún ká ọmọ yẹn káàkiri wọnà àti bẹ̀bí inú ẹ̀ ṣáṣe máa rọ̀ ẹ lè lọlé kò sẹ́ni tó lè lọ inú ẹ̀ ṣe máa rọ̀ tí àtúntàn àwọn tí irú ọ̀gá tiwa bàbá rẹ̀ àwọn Jímàlíù nǹkan tó fi lọ kó sínú àwọn tó ń bọ̀ láti tọ́ tí wọ́n lòdù ẹrù wọn sí bó bá yọ arógun yọ wọn nú ebútú ni tá bá bẹ̀ wá sí location yẹn inú mọ́tò lọ́pọ̀lọpọ̀ ń sùn tẹ́ni síta tí tó tún fi lóhùn accept a tún fi bẹ̀rẹ̀ iṣẹ́ padà kì í dẹ̀ ṣe pé iṣẹ́ náà lábẹ́ àṣewà lẹ́nu bá ń ṣe rìhásà wọ́n ń kọ́ orin wọ́n ń ṣe gbogbo ẹ̀ ń gbà náà bí oṣù kan bó bá tún léètì kó tó wá síbi tán tó ń kọ́ wọn máa dá ẹkúnlẹ̀ bó ṣe jágbàlagbà tó yes so ṣé gbogbo yẹn lè wáyé nísìnyí bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó wà nostalgic but it's the truth reality tí àwọn bàbá yẹn fèsì ńgbà yẹn òun lè ré fi ní level tó ní standard. ló jẹ ojú ńgbà náà. quality. ìwọ tó ń bọ̀ wá ṣe náà máa múra gan ló ń bọ̀ wá ṣeré yẹn mo ti rí ọ̀gá eléré tán dákúnlẹ̀ nítorí ìyàwó ọ̀gá eléré mi. kí ló ṣẹlẹ̀ sà. bóyá ìyàwó yẹn complain pé ó sọ̀rọ̀ sóhun bákan ọ̀gá eléré dẹ̀ lòun náà níbẹ̀ wọ́n dákúnlẹ̀ mi ìfẹ́ dárúkọ ẹ̀. tí wọ́n gbọ́dọ̀ dìde. kò tó bẹ́ẹ̀ gbódòrógún kọlọ́n fọ̀run ọ̀gá àwọn Yínká Quadri onígbódòrógún gbà yẹn wọ́n jẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ theatre group wọ́n bó ṣe tóbi tó wọ́n ti dóhùn náà kúnlẹ̀ ní location lójú mi.
àwọn qualities, àwọn values, àwọn respect, àwọn passion yìí. àwa tá a máa géètì tá a máa lọ nígbà tá à ń ṣe àròpin yẹn kọ́lọ́n fọ́run kẹ́ bàbá àgbà kó ara àwọn ọlọ́pàá géètì nìyẹn géètì ọlọ́pàá arun tá a ṣe tí ó máa bá bẹ̀ wọnú kínní ọba léètì àwọn ẹ̀ lọ́ máa mú ẹ kò sí rẹ̀ bọ̀tì àwa tá a jẹ́ jìntà máa lọ wọnú gbó a máa bẹ́ ń kùlé wọnú kínní wọn á rò pa lọ yàgbẹ́ nú gbó ni àwa bẹ̀ wọ bẹ̀ kí a ṣe bínú ṣe sanwó fún mi ni èló ni wọ́n ń san ní bàbá sọ́ngbà náà fún àwọn grade A grade B grade C wọ́n ṣe wà ní ọ̀dẹ̀ máa kọ́ ọmọ wa. wọ́n tẹ̀ wá dá wọn dúró pé àwọn yaṣẹ́ èèyàn kan. kò ń kan ju ó gbọ́dọ̀ lọ kò sí táyé àgbàlagbà yẹn máa ṣe nítorí pé ìgbà ti lọ díẹ̀ lọ́dọ̀ ọrú ẹlòmíì nínú wọn níbẹ̀ yẹn wọ́n ti máa wá bìlíì pé ẹni tó assist yẹn wá bìlíì pé ẹ̀yin lẹ́ ń assist yẹn because ẹni tó kọ́kọ́ ti ń roko nǹkan bọ̀ tí ọ̀nà ọbẹ̀ fi mọ́ kẹ́yìn tó máa wá gbàbẹ̀ sẹ́yìn lẹ́ wá assist yẹn nìyẹn. tí kò bá pave. táwọn yẹn ò bá bẹ̀rẹ̀ báwo lẹ́ ń ṣe máa fẹ́ sọ pé ẹ fẹ́ modernize ẹ̀ tí ó bá ní original ṣó máa ní fake ni. ẹ sà ọ̀rọ̀ yìí inú mi dùn pé mo ní àǹfààní láti ní the conversation yìí pẹ̀lú yín torí ọ̀rọ̀ yẹn passion gbogbo work ethic work rate titi yín nígbà yẹn kò ó ti gbogbo ẹ ti di yẹ́lẹyẹ̀lẹ kò tiẹ̀. kò sí mọ́ kò ṣe tẹ́ bá ṣe rí ẹni tó jẹ́ pé iṣẹ́ yìí òun lóhùn tó gbé dání gbogbo nǹkan ló máa fara dà nínú ẹ̀ a ṣe máa fara dà mo ti rí ọ̀gá tó jẹ́ wípé nígbà tí àwọn ń dún kò sí àwọn kan even kò sáwà ìgàn náà nígbà yẹn àwọn tá a jọ jẹ́ sàwáwù tí mò ń sọ ìran ẹ̀ wọ́n padà múrú ọ̀gá yẹn jáde again tẹ̀lé mi lọ location náà bá tún tọ́ wọn a tún máa treat ọ̀gá yẹn bí ìgbà tó ń treat ọmọṣẹ́ ọ̀gá yẹn ò ní lẹ́nu ọ̀rọ̀ pé ọ̀gá ni mí náà kó sọ fún pé nǹkan báyìí ni kò já ṣe níbí. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú wa. Now ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n padà síbi ẹ̀ka tó fi àdàgbà ètò yìí rọ̀ ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin gbogbo àwọn guilds láàrin gbogbo àwọn associations mo ti dárúkọ gbogbo àwọn associations yìí tí a bá wà ní Òṣùṣù Ọ̀wọ̀ òun ni a lè strike blow tó máa yí. Hall of Fame tí mo sọ yìí ẹ jẹ́ ká fi sí ọkàn let us have a facility kí a ní monumental Hall of Fame fún gbogbo àwọn past and living legends wa so gbogbo akitiyan history story wa kò ní sọnù tí àwọn next generation bá dé tí àbáwá kan ṣe ń sìn á kàn di pé táwọn kan bá dé ẹ kàn máa gbọ́ lágbájá báyìí akitiyan ẹ máa níta ló ń jẹ́ bẹ́ẹ̀ tí àbá fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wà on the same page kí a lè ṣe gbogbo àwọn kinní yìí kò kí it's not all about pé ẹgbẹ́ kan wọ́n fẹ́ lọ ṣe retreat níbì kan me I'm not against any retreat I'm just saying that àwọn nǹkan tó yẹ ká ṣe láti fi rí wípé Hall of Fame ó wá sí ìmúṣẹ ó wà important o kó má lọ rí pé time kan máa dé ẹ̀yin gan tí ẹ fi ìwà selfishness tí ẹ fi ń da gbogbo suggestions táwọn mú wá yìí wọ́n máa béèrè orúkọ yín náà gbà yín náà ní mọ̀ọ́mọ́ kí gbogbo legacy lòyìnbó máa ń pè àwọn legacy àwọn bàbá Ògúndé àwọn legacy bàbá Adélove àwọn legacy àwọn bàbá Sàlá àwọn legacy gbogbo àwọn Dúróládípọ̀ àwọn bàbá yìí tán ti ṣe akitiyan ńlá lórí iṣẹ́ yìí kí legacy wọn máa parun tẹ́ bá bí ẹlòmíì ò mọ ẹ tó ń jẹ́ bàbá Dúróládípọ̀ ẹlòmíì àníta ló ń who is that ẹlòmíì àti ẹ máa sọ òyìnbó torí pé a ṣe proper documentation tó yẹ kí a ṣe àwọn bàbá yẹn ò ṣe ń gbà yẹn àǹfààní wà fáwa láti ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ leaders of all the guilds all the associations let us come together let us forge a single strong unity láti rí wípé gbogbo àwọn plans yìí ó wá sí ìmúṣẹ bàbá ká tó fi àdàgbà ètò yìí rọ̀ síbi kan a máa ń pe abala kan ní famous phone call ẹ máa wo fóònù yín ara àwọn cruise tó jẹ́ kí ètò yìí yàtọ̀ ni ẹ máa wo fóònù yín ẹ máa wá pe celebrity bíi ti yín ẹ máa pè wọn àwọn aráalé ẹ máa gbóhùn wọn ẹ máa kí wọn ní orí ètò ìyẹn a máa ṣe yẹn then last question kí n tó wrap up ẹ máa ń bá àwọn ní content creators àwọn skit makers ṣe a máa ń rí yín kí ni ìyàtọ̀ industry titi wọn from your experience ẹ ti lọ bá wọn ṣe àti titi wa. kò sí ìyàtọ̀ kankan bẹ̀ ju pé àwọn ń gbá wa lọ ti wọn. bíi ti báwo sá. náà ṣe bí àwa la ní tán ṣe
bẹ́ẹ̀ ni. so nígbà táwa ò dẹ̀ yà síbẹ̀ àwọn ṣé gbogbo àwọn tó ń ṣe skit yẹn ni eléré ni. àwọn ṣe léré. they are not actor. bẹ́ẹ̀ ni. wọ́n kàn mú nínú iṣẹ́ wa wọ́n dẹ̀ fi ń jẹun lọ ìgbà táwa náà dẹ̀ wò pé tòkó mọ́ lọ lásán ìwọ tán bá pè náà wàá sáré even n tó máa gbà ń bẹ̀yẹn gan tún máa ju ti iṣẹ́ gangan tó máa lọ lọ́jọ́ 3-4 lọ lọ́dọ̀ wọn so àwa náà fara wọn ti wá ń pè wọ́n ní àwọn tá a jọ jẹ́ the same thing because wọ́n ti ń pè wọ́n lọ fi wọ́n ṣe lead role nínú nítorí wọ́n ti ní follower rẹpẹtẹ níta. bẹ́ẹ̀ ni. wọ́n ń pè wọ́n wá ṣe síbi méjì tá even gan ti mí nù wọn tó bá dé bá girigiri báyìí náà máa sáré ya iṣẹ́ nǹkan kan máa lọ ẹ̀yin tẹ́ níṣẹ́ kan máa pa yín tì ń bẹ́ẹ̀ kẹ́ jókòó ni. a sáré ṣe tiẹ̀ ó dẹ̀ ń lọ náà nìyẹn ara fífẹ̀ tí iṣẹ́ wa ti fẹjú tó jẹ́ pé ó máa ṣòro láti kákò padà nìyẹn. ojúlé tó wọ ilé òṣèré ojúlé kan ṣo ní nígbà kan. so ìwọ tó máa wọbẹ̀ tó fẹ́ wọ ẹnu ọ̀nà yẹn ó máa múra láti wọbẹ̀ but ní ìsìn igba ojúlé ló wọbẹ̀. ó ti dàbí ọjà. so everybody gbogbo ìtàn sọ pé ká come together ká ṣe nígbà tí tá a bá fẹ́ come together ni kíní yẹn ò ní split àní rí kíní kan kakọsí kíní kan fíìmù kíní kan lọ́tọ̀ọ̀tọ̀ but nítorí pé nígbà yẹn náà bóyá àwọn ọmọ yẹn wọ́n mú àìdíà kan wá àwọn tó jágbà gbàngbà náà wọ́n fi pé àwọn ò lè gbà wọ́n máa ṣe kíní kan ló máa mú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bá gbà ẹ̀gúlẹ̀ ni má ṣe tèmi á di wì kíní kan fíìmù kíní kan wọ́n dá yẹn lẹ̀ nìyẹn àwọn kan náà rọ òun ló jẹ́ kí wọ́n náà ṣàbí kí là ń pè ńgbà náà ló wáyé ANTP di tampa ló ń di kankan láì gbọ́ra nítorí pé àgbọ́ra wáyé náà ni oníkálukú ti fẹ́ ṣe tiẹ̀ fẹ́ máa ṣe tiẹ̀ bọ̀dùgbà tó wà lójú kan ṣo ó ṣòro ṣe ìgbà yẹn láyé ìgbà àwọn bàbá wa tá à ń sọ yẹn. ìgbà yẹn gan kò sí pé bí a mákẹ́tà kan máa wá fìyà jẹ onífíìmù kan. ṣe bí ọ̀rọ̀ tó Gúndé sọ ńgbà náà ṣé kò ti padà máa ṣẹ́ni. bó sọ náà pé kápítà ṣì máa wá take over iṣẹ́ ìmọ̀ wa lọ́wọ́ àwọn tó ní kápítà òun náà làwọn mákẹ́tà ọlọ́run ló kàn gbèjà wa lọ́wọ́ wọn ní ìsìn nígbà kan sẹ́yìn rí mọ́tò nídìí òṣèré nígbà tá à ń tajà níbẹ̀ àwọn ará wa gángan tá a bá fẹ́ ṣènáwó àgbà abẹ́rẹ́ máa lọ yọ sí àlọ́tọ̀ ni àwọn mákẹ́tà náà ní ibẹ̀ ẹjọ́ ẹ má jókòó a máa lé ẹgbẹ́ ìtẹ́jọ́ ń ṣeré náà jọ ẹ má jókòó ń bẹ̀ yẹn àwọn mákẹ́tà náà níbẹ̀ yẹn o àwọn náà máa páàkì mọ́tò bàtẹ́ wọlọ́hún àgùn aláàrú kì í gbé ọlọ́run tún yí dà pé oníṣẹ́ máa wá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́lọ́run jẹ́ kí gbogbo wá jèrè ẹ̀. àmín àdúpẹ́ fọlọ́run ẹ ṣeun gan sa abala famous phone call ni adé yìí ẹ jẹ́ kí wọ́n bá dádì mú fóònù wọn kí ẹ bá wa pé gbajúgbajà bíi tiyín. aláwa mà tá a fẹ́ pè báyìí ọlọ́run. kò sẹ́ni tẹ́ pè tí ò dáa. ẹni bá pè tó bá wà lórí iṣẹ́ ẹ̀ yóò máa gbé. ẹ̀yin tilé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká wá nǹkan fìdílé àwọn bàbá wa wọ́n máa pe gbajúgbajà bíi titi wọn a máa gbóhùn wọn lórí ètò famous phone call ni. aláwa mà tá a fẹ́ pè báyìí ọlọ́run. kò sẹ́ni tẹ́ pè tí ò dáa. ẹni bá pè tó bá wà lórí iṣẹ́ ẹ̀ yóò máa gbé. ẹ̀yin tilé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká wá nǹkan fìdílé àwọn bàbá wa wọ́n máa pe gbajúgbajà bíi titi wọn a máa gbóhùn wọn lórí ètò famous phone call ni. kí ló ń ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń wà lórí kọ́ọ̀lù. orí kọ́ọ̀lù máa ń pọ̀ ju orí iṣẹ́ tiẹ̀ lọ. gbogbo ìgbà náà ni kó máa wówó gbogbo ìgbà ló máa wówó kiri ti ọláyà o ò jẹ́ jẹ́wọ́ pé owó wà rí igwe ṣé tó fẹ́ mówó wá ní àbí tó fẹ́ mówó kejì tó ní. mo wà lórí interview ni mo ṣe gbọ́dọ̀ ni mo gbọ́dọ̀ pé àgbàlagbà òṣèré ẹgbẹ́ mi kan mo dẹ̀ wò rárá pé ẹni tí mo tún lè pe ọ̀rẹ́ mi ó wà lamẹ́ríkà. ẹ rà sà. mo wá ní kí n pè wọ ọ̀tá mi. ẹ káàsán sà. àwọn aráalé ń gbóhùn yín ẹ kí wọn sà. ẹ kí gbogbo aráalé bọ̀dá ọláìyá igwe
ẹ wo wèrè. Ọkùnrin obìnrin ọmọdé àgbà tó ń pọ̀ náà bá aláàánú kí ló fi lè jẹ́ kẹ́ jáde lékú lọ́wọ́. Àmín. Ayọ̀ àti ẹ̀sìn gbogbo wa bí wọ́n ṣe pè mí wọ́n pè mí lé gbogbo ìrànlọ́wọ́ báyìí ọlọ́wọ́ bá dúró sẹ́yìn náà. Àmín. Ẹ ṣe ọ̀gá wa Ọláìyá Igwe náà ń kí gbogbo yín ọ̀wọ̀ ẹ̀yìn ara iléeṣẹ́ mọ̀ wọ́n kí n júwe wọn dáadáa. ẹ ṣe gan ó dàbọ̀ sá. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ará ilé ẹ ṣàjírí bí ó ṣe lọ ṣàjírí Igi Ọláìyá ni àlejò wa pé Igwe lórí set offset lórí camera off camera wọ́n fọ́ ní ni. Shout out to baba wa Igwe Ọláìyá, thank you so much for taking the call. Ẹ ṣé gan sir, a pè yín ẹ jẹ́ wa Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ògo yín tó ń búyọ kò ní wọ̀kùnkùn lágbára Ọlọ́run. Àlàáfíà ara yín ò ní di fíafíà. Ẹ pẹ́ fún wa.